أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. Mo kí gbogbo ẹni tí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri gbogbo ayé. Ọ̀rọ̀ tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí ń dá káàkiri tí kálukú fẹ́ ń gbọ́ ẹ̀ haúlà ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀. Maulana Mudirul Markaz látàná tó fi dòní ọ̀rọ̀ wọn lọ́kàn mi àyè tó wà ó ga báyìí ni pẹ̀lú ipò wọn nínú ọkàn mi ó ga kí wá tún ṣe àtàná dòní nínú tí mo tún ràn kàn yẹn kí dọ́là bí ó ṣe máa wà náà nìyẹn torí pé wọ́n bá ṣe dáyà nìyẹn máa hùwà tèèyàn lọ èèyàn ò lè kọ́wọ́ níwá o bí ó ṣe tún wá wà lọ́dọ̀ àwọn ọmọ tí mo bí náà àwọn ọmọ mi tí mo bí náà mo dérò yìí náà ni àwọn ọmọ kéwù mi Mudiru yìí náà ni Mudirul Markaz yìí náà ni èmi gangan wá rò pé gbogbo wàhálà tí mo ti ṣe nínú ìfẹ́ Mudiru ṣé ọ̀rọ̀ yìí ṣé kò ní dànù nítorí pé mo gbé wọn sọ́kàn gan wallahu shahid wa la'natullahi al-kasibin mo gbé wọn sọ́kàn gan torí èmi ò mọ nǹkan ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ mi ò mọ yẹn tàn bá ṣe wàláì ipò wọn nínú ọkàn mi Maulana Mudirul Markaz adamallahu hayatahu wa afisahu wa ra'a ó ga púpọ̀ yìí sì máa bú Mudiru sì máa bá wọn wí ìtẹ́ gbọ́ tí mo sọ ohun tí àwọn olólùfẹ́ mi ń pè mí kí àwọn rí pé ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe ìsìláàmù náà ni mo fẹ́ ṣe bọ̀ tí gbólóhùn kan jáde lẹ́nu mi gbólóhùn yẹn pé kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ó kàn jáde lẹ́nu mi ni kò jáde lọ́kàn mi sọ̀rọ̀ bíi pé kí àwọn èèyàn kún fún yẹn ní problem lẹ́mìí mo fẹ́ pè ìbò rẹ̀ káwọn èèyàn dáyà láàmú débi tẹ́ kí ẹni tó máa ń ṣe dáadáa kó wá fẹ́ ṣìṣe kí sẹ́wọ̀n kí gbogbo kálukú wa náà láláìkí kẹ́kẹ́ ibi tá a bá ṣe sí tá a bá tiẹ̀ jẹ́ ń bẹ̀ ká máa rọ́rọ̀ rẹ̀ gbà ń bẹ̀ ọ̀pọ̀ ló dọ̀tá mi nítorí Mudirul Markaz àwọn àìmọye àwọn àyè láti pè mí wá tó ṣe pé àwọn tí wọn lọ́ta Mudiru bọ̀ wọn ò tẹ̀lé wọn tó ṣe pé mo lọ ṣe wá sí ibẹ̀ ìgbà tí mo débẹ̀ ọ̀rọ̀ Mudiru náà ni mò ń sọ nínú wọn ti pè mí láàárọ̀ yìí pé ṣé o làbí gbogbo wa dé mà níyẹn yẹn kódà ń jọ tẹ wá sí wá sí ní kéwu wa àwọn kan ní lọ́nà command lẹ́kọ̀ọ́ àríbẹ̀ ṣe sọ̀rọ̀ Mudiru ń bẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán jókòó ń bẹ̀ ọmọ kéwu àwọn ẹni báyìí ni wọ́n tún rán ní ọ̀rọ̀ sáfà wa níjòkó yẹn náà ṣebí nítorí Mudiru náà ni Ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ tán ká fẹsẹ̀ dànù ní tí mo ṣe fún bàbá Mudiru wọn ò bẹ̀ mí ìfẹ́ bọ́ sí rí ló dààmú mi ìfẹ́ ààyè tán wà àti irú wà tán nìyẹn mo bẹ̀ lọ́hùn mo ti sọ rí pé irú ọmọ mi Mudiru lèmi ń fẹ́ mo ti ṣàyẹ̀mọ́ yẹn wá sí òun káàkiri dọ́tọ̀rọ̀ kan sẹ́yìn mo ní ó dáa táwọn ẹnìkan sọ pé Ọlọ́run má jẹ́ kó mo bìrì mo ní irú ọgọ́mọ tèmi irú Mudiru nìkan yà ṣé irú ẹni tí mo máa bú nìyẹn mo dẹ̀ tún describe ọ̀rọ̀ tí mo sọ pé mi ì bá Mudiru rí ó wá fẹ́ dùn mí kí ṣé báwọn èèyàn wa yìí ṣé bí wọ́n mọ̀ pé olólùfẹ́ Mudiru ni mi ì lérò rẹ̀ èyí tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ ni kí ló wá fẹ́ ṣẹlẹ̀ kì í ṣe ọkàn mi ló ti jáde ẹnu ni ẹ̀mọ̀ kan ti fún kí ẹ fẹ́ wà depressed kí yẹn fẹ́ kí ara fẹ́ níyàn pé mo dẹ̀ wá dà sáwọn ẹni yìí mo dẹ̀ wá dà ọmọ èyàn lè ṣàlàyé ààrẹ Ọlọ́run lè ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ náyàn lọ́rẹ́ wàláhì tí ò bá rí ibi gbígbà ó lè gbé gbọ̀dọ̀ rẹ̀yàn tí Ọlọ́run bá fẹ́ náyàn lọ́rẹ́ tó bá rí pé mo fẹ́ nà ọ́ lọ́rẹ́ sẹ̀ kò wá rí ẹni tí ó fi lé lọ́wọ́ lọ́ta tí ó fi nàyàn ó lè fọ́ rẹ̀ kọ́ rẹ̀ nàyàn èèyàn lè yàn wá rò pé Ọlọ́run kan ní kọ́ rẹ̀ mi nà mí ni Ọlọ́run ló rán mi ló rán mi sí mi tó bá rí bẹ́ẹ̀ èmi là àtàndá ọmọ àtàndá ọ̀rẹ́ àtàndá o ọba àmọ́ sí mi lọ tààtàn dá
ẹni àtàndá ṣe ní ká ló mọ̀ o ire làtàndá ṣe lọ́dọ̀ tèmi èmi làtàndá ọmọ àtàndá ọ̀rẹ́ àtàndá o ọba máa ṣe mí lọ́ta àtàndá. Long life Markaz, long life Mudirul Markaz, long life lil Markaziyin wa ahbabihi. Assalamu alaikum.